Ẹ tún káalẹ́ o ẹ̀yin ọmọ ìyá mi ọmọ Yorùbá jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Òní tún jẹ́ ọjọ́ Friday. Òní ni Friday ọjọ́ keje oṣù kẹrin, alẹ́ la sì wà báyìí ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi, ayọ̀ wa ò ní dìbàjẹ́ o. Ẹ̀yin ọmọ Yorùbá, ayọ̀ wa ò ní dìbàjẹ́, àní fojú sunkún ara wa o. Ẹ dákun torí Ọlọ́run, àwọn nǹkan kan wà tí a máa rí bí ohun ìdíwọ́ ìdènà nípa ìfọwọ́sowọ́pọ̀ wa, ṣùgbọ́n nígbà tá a bá ti mú àwọn ìdí pàtàkì tí àwọn ohun ìdènà fi ń wá, tá a bá ti ń fi hanra wa, ẹ rí i pé báwọn ohun ìdènà yẹn bá tiẹ̀ wá látẹnu àwọn èèyàn kan tó jẹ́ wípé àtijẹ àtimu ni wọ́n tẹ̀bàtì tí wọ́n fi ń sọ ohun tí wọ́n ń sọ, tó jẹ́ pé kì í ṣe pé nítorí ìfẹ́ ọmọ Yorùbá. Èní nìyẹn. Àwọn èèyàn kan tó wà tó jẹ́ wípé a mọ̀ pé wọn kì í sọmọ Yorùbá délẹ̀délẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bí sílẹ̀ Yorùbá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ló dàgbà sí. Ẹni tí wọ́n bí sílẹ̀ Yorùbá tó ti lò 40-50 years nílẹ̀ Yorùbá, èdè wo ni Yorùbá fẹ́ sọ tí ò ní lè sọ? So mo mọ̀ fẹ́ ká kíyèsára gan. Mo fẹ́ ká kíyèsára gan. Kódà nínú àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gan, mo fẹ́ kẹ́ ẹ yiri wa wò dáadáa. Gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀ pé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà ni, ẹ jẹ́ kí ọ̀rọ̀ tó bá ń sọ ọmọ wọ̀ wá létí mọ́. Torí wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tó yìí, a sì rí àwọn ọmọ Yorùbá kan náà tó jẹ́ pé inú wọn ò sì tún dùn náà lórí bí ọ̀rọ̀ ṣe ń dé dúró yìí. A sì rí àwọn ọmọ Yorùbá kan náà tí wọ́n sì ń pè fún interim national government. Bí ọmọ Yorùbá kan bá wá ń pè fún tí ọmọ Yorùbá kan bá ń pè fún interim national government nísìn, ó yẹ ká fura sírú wọn. Ó yẹ ká fura sírú wọn. Àwọn nǹkan tá a dẹ̀ fi dá wọn mọ̀ pọ̀. Ṣùgbọ́n problem táwa gangan fúnra wa ní, tí mo dẹ̀ ń bẹ̀ wá lé lórí, mo sọ díẹ̀ náà ń bẹ̀ lórí fídíò tí mo ṣe lọ. Ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ ká ṣe àwárí ara wa náà. Àti ìṣe àwárí ara wa ni ò tí ì jẹ́ kí ìmọ̀ yìí ó ṣọ̀kan tó. So gbogbo ọ̀nà tá a bá lè gbà ṣe àwárí ara wa, mo ṣetán, mo rẹ́dì láti kó ipa ribiribi lórí bí awareness yẹn ó ṣe dé etígbọ̀ wa àti ojú ìwòran wa. Tá a fi lè mọ̀ pé kí ni wọ́n ń pè ní Yorùbá, ibo la ti ń bọ̀, ibo la bá dé báyìí, ibo là ń lọ. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ kí n parọ́ fún yín o. Ó lè pẹ́ o, ó lè yá o. Orílẹ̀-èdè Yorùbá ò dá dúró. Mi tí lè sọ pé ìjọba yìí, mi tí lè sọ pé oṣù báyìí, mi tí lè sọ pé ọdún báyìí. Ṣùgbọ́n àwa Yorùbá gangan a nídìí láti ṣe àwárí ara wa náà. Ẹ wo ìgbà election, ẹ wo bí àwọn òbí àti àwọn èèyàn kọ̀ọ̀kan bí wọ́n ṣe campaign tó ní ilẹ̀ Ìgbò pẹ̀lú àwọn ọ̀nà government àwọn Ìgbò, àwọn tó ń pààyàn káàkiri yẹn. Ṣé ẹ rò pé tí wọ́n bá fẹ́ pààyàn lásìkò election yẹn, èèyàn mélòó lẹ rò pé wọ́n á lè pa? Wọ́n lè pa èèyàn tí ò less than 50,000 nítorí pé wọ́n máa rí àárín àwọn èèyàn bọ́ sí. Àwọn olóṣèlú ń ṣe ìpolówó ìbò, ṣùgbọ́n ẹ rí i pé bí
bí ọkàn wọn ṣe wà lórí Igbo nation wọn yẹn tó Biafra, ìgbàgbọ́ wọn náà ni wípé òkè bó àwọn ọba tiẹ̀ tẹ Biafra, bí Òbí bá wọlé ó ṣeé ṣe kí Ọlọ́run lo Òbí láti fún wọn ní nǹkan fẹ́. ìdí yẹn tí ẹ fi gbọ́ pé àwọn Biafra pa ẹnì kankan tí wọ́n fi parí election. Kí ló tó jẹ́ pé tiwa ló máa ń yọ yẹ? Kí ló tó jẹ́ pé tiwa ló máa ń yàtọ̀? Àwọn ọmọ Ìgbò náà fẹ́ kú sẹ́yìn kí ni wọ́n porúkọ Òbí yẹn, tí wọ́n gbàgbé mandate tí wọ́n ti ẹ̀ ń lé gan. Èmi ò ní káwa ó gbàgbé mandate wípé a padà dádúró lọ́jọ́ iwájú. Mi ò ní ká gbàgbé rárá. Mo dẹ̀ sí gbogbo ìgbà ni mò ń sọ fún yín wípé ọ̀kan lára àwọn unrepentant campaigner pé kí ọmọ Yorùbá ó ní òmìnira òun ni mí. Kò dẹ̀ sẹ́nìkan tó lè gbà yẹn lọ́wọ́ mi, nítorí pé right mi ni, it is my right. Tẹ́nìkan bá sọ wípé òṣèlú ló wu òun láti ṣe, it is his right. Tí ò bá condemn èmi lórí nǹkan tí mo fẹ́ ṣe, mi ní right láti condemn ẹ̀. Bẹ́ẹ̀ bó bá condemn mi, ó ń jẹnu ẹ̀ yà ni, nítorí pé tèmi ó ṣe ọwọ́ mi lọ́wọ́ ọpọlọ tí ẹ̀kọ́ ni màá dẹ̀ lò láti ṣe. Ẹ jẹ́ káwa Yorùbá ó ṣe àwárí ara wa. Ara àwọn ọ̀nà àkọ́kọ́ tá a lè gbà ṣe àwárí ara wa òun lélẹ́yìí. In Cuba, and it's going to come out in my next column in these day newspapers. Now, the thing is, in Cuba, they practice a religion called Santeria. A lot of the people in Cuba, and they speak a language in Cuba called Yoruba. Now, when I heard that language, Yoruba, you know, I wasn't even aware that it was Yoruba, because the Y is silent. Maybe because for a long time they speak Yoruba with a Spanish accent. So it's Yoruba. And it's not just the black folk in Cuba that speak Yoruba. You know, white folk, I wouldn't call them white, let me say Latino folks, people that originally came from Spain, you know, and then obviously they are descendants of those people. They speak Yoruba. They teach Yoruba, that's Yoruba, they teach it in schools. But here's the amazing thing, you know, their Yoruba is actually, would I say, more, almost purer than the Yoruba that we speak in Nigeria and in Benin Republic. Why? Because, you know, the British, when the British colonized Nigeria, through a man like Samuel Ajayi Crowther, they did some damage to Yoruba. And one of the damage that they did to Yoruba is the translation of Eshu as devil, Eshu as devil. And it was in Cuba that I realized, I mean, they taught me, you know, and I did the research, and they showed it to me anyways, you know, and I contacted people back home, you know, and Eshu is actually not Satan at all. There is no correlation between Eshu and Satan. However, Samuel Ajayi Crowther, when he was translating scripture from English, you know, into Yoruba, he did not have a word, because there is no concept for the devil or Satan in Yoruba. So he used an approximate word that he thought was going to be close to Satan or the devil, and then he came up with Eshu. But then Eshu is actually in Santeria religion, and then originally in Ifa tradition in Yoruba land, he's an Orisha. So he's like a messenger, you know, because in Yoruba traditions, these people, they call them messengers. What, you know, in Christianity, you might call fallen angel or a demon. So they call them messengers. And then one of these messengers is Eshu. And Eshu, you know, they see Eshu as a being that can bless them or that can harm them. You know, but he is absolutely not the Satan or the devil of scripture. And when I went there and I was like studying with them, because, you know, when I go around the world, travel is education for me. I found out, and then I confirmed from people back home, that in Ifa tradition, before the British came and colonized us, the elemental forces like, you know, copper, iron, gold, bronze, they had elemental names in Ifa. So the question I'm asking is that why didn't we take these, because that's science. Right there, that's science. Why did we take all of those that's a science, you know, from our own culture and embrace it? Because if you look at it, in 1869, you know, Dmitri, the guy in Russia, he came up with the periodic tables. Now, before the periodic tables existed, the Yoruba had their own periodic tables in Ifa tradition. And then if you look at it now, you know, Eshu, they over there they call it Eshu.
The full name is Eshu Elegbara. Eshu Elegbara. I never knew this at all, you know. And then I called back home and they said, so, you know, people who are students of Ifa up to in University of Ife, and they said, well, it's actually true, you know, it's Eshu Elegbara. And then in Cuba, they told me, look, there is a portal in your country, in Nigeria, in Lagos. It's called Oju Elegba. That is a portal for Eshu. And I was surprised that what does Eju Elegba have to do? He said, no, the name is not Elegba, it's Eshu Elegbara. I said, okay, but how does that connect to Oju Elegba? And then he explained to me, you know, Ojubo in Yoruba is actually an altar, you know, what some people would call a shrine. And then the name of that place is actually Ojubo Elegbara. Ojubo Elegbara, which Elegbara is like the son name of Eshu. Ojubo Elegbara. And so, you know, when the British came, they shortened the name from Ojubo Elegbara, which is Eshu Elegbara's altar or shrine of Eshu Elegbara, to Oju Elegbara. And they told me the place is still there. So I sent my personal assistant, go there. And then the picture, you know, and you're going to see it. This is the picture of the place. The place still exists. It's there. And then people back home, we don't even know it. But these people in Cuba, they know it. Do you know they speak Yoruba? They use Yoruba to teach in schools. They teach black children, white children. They use Yoruba to teach them. And so we need to be able to form associations with our people in Cuba. Because these people, you know, a lot of things that were lost to us because of the break in our culture through colonization. These people, because they are descendants of slaves who went to Cuba before Nigeria was colonized, you know, they were taken from Nigeria by the Portuguese. And so they went maybe sometimes in the 15th, 16th, 17th century. They had a pure form of Yoruba. You know, when they were explaining everything to me, like they were saying, like in their religion, for instance, now Eshu is an Orisha of Santoria. Now, an Orisha is, believe it or not, just like, you know, you have Saint Joseph in Catholicism or Saint Paul in Catholicism, and then you make an idol, because Catholics, they make idols. The same thing with Santeria. They have an Orisha that is like Saint Orisha Eshu. So then they make a statue of Eshu. So I was telling them, no, but this is wrong. This is idolatry. And they told me, okay, in the Catholic Church, when they make idols of their saints, is it idolatry? I said, well, in my mind, I don't want to offend Catholics, so I'm not going to say. I said, okay, good. Then you have to accept our own too. And I began to think about it. And they told me, okay, even if you do not want to accept this because you think it's idolatry, what about the fact that in our culture that we brought from Africa, we had names for copper, for gold, for bronze. We had names for all the ores. We had names before these Europeans, because it was in 1869 that the Europeans invented the periodic table. We had it before then. That is our science. Why didn't you people back at home imbibe that? Why aren't you teaching it in your schools, in your primary schools, in your secondary schools, in your universities? And I was looking at them, I said, what? I said, yeah, this is from Yoruba culture. I said, it is Yoruba. Ẹ dákun, ẹ gbọ́ gbogbo tí ẹni sọ sẹ́yìn. Ẹ gbọ́ tí wọ́n sọ nípa Cuba. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tí wọ́n sọ nípa Cuba. Ẹ wo gbogbo ìgbà tí kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ tán bá gbéra Cuba yìí náà nítorí pé wọ́n nígbàgbọ́ pé àwọn ọmọ ìyá wa náà ń bẹ ń bẹ. Èyí náà gbọ́ nǹkan tí ẹni yìí sọ fún wa torí Ọlọ́run. Ẹ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ fún wa. Ṣùgbọ́n nítorí wípé àwọn ẹ̀sìn àjòjì méjèèjì tí wọ́n kó wá bá wa nílẹ̀ Yorùbá, ó ti dá àárín wa rú pátápátá. Àti ẹ̀wá ní nǹkan kan tá à ń rò mọ́ lójú tó tayọ ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀hún, àwọn tí wọ́n sì gbé ẹ̀sìn ọ̀hún dání, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ò kì í ṣèyàn. Ẹgbọ́n tí lè wí torí Ọlọ́run. I've always said it, the first person to say, I beg you in the name of Jesus, I will take him up as a responsibility. I beg you, please give me to eat. If he said, in Jesus' name, I know he's one of the brethren. So I'll pick him up and wash him clean and nurture him and feed him and give him a reason for living. But not I beg you in the name of Allah. No way. No way. No way. Galatians 6:10. Ẹ dákun sí ẹ gbọ́rọ̀. Ẹ dákun sí ọ̀rọ̀ alálùbáríkà nìyẹn. Sí ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ lẹ́nu olórí ẹ̀sìn nìyẹn.
ẹ dẹ̀ wo bí ẹni yìí ṣe ẹ wo bó ṣe great tó gẹ́gẹ́ bí ẹlẹ́sìn. Ó máa yé wa sìn pé wọ́n ń fi ẹ̀sìn yìí wá owó ni. Ẹ̀sìn yìí wọ́n fi ń wá owó ni. Tá a bá dẹ̀ ṣọ́ra ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run Elédùmarè ń gbọ́, àwọn ẹlẹ́sìn yìí ni ó fọ́ wa sí wẹ́wẹ́wẹ́wẹ́. Ẹ̀sìn tí mo ti ẹ̀rù pé yẹ ká máa jà nítorí ẹ̀ pé ò gbọ́dọ̀ parun, ó ní ẹ̀sìn àdáyébá àti wáyé gangan. Ṣé báwọn tí wọ́n gbẹ́sìn lọ́wọ́ ló sọ̀rọ̀ eléyìí? Ẹ̀sìn àjòjì méjì ló sì wà. Mo lẹ́nìkan ó ṣe kọ̀ndẹ́ẹ̀mù kan tí ò ní kan lòun lè ṣe ìrànlọ́wọ́ fún, òun ò lè ṣe. Ẹ dákun, ibo ni orílẹ̀-èdè ń lọ lọ́wọ́ àwọn ẹlẹ́sìn? Ibo ni orílẹ̀-èdè Nàìjíríà, ibo ló ń lọ lórí ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn? Ẹ̀yin ọmọ Yorùbá, tá a bá máa gúnlẹ̀ sí èbúté ire, tá a máa gúnlẹ̀ sí èbúté ayọ̀, ẹ dákun ẹ jẹ́ ká kọ́kọ́ disabuse mind wa lórí oko ẹrú tí àwọn ẹlẹ́sìn kó wa sí. Bá a bá tiẹ̀ fìgbà kankan rí, àṣà ti rí ètò ṣẹlẹ̀ lọ́dún tí ó lọ àtọdún yìí. Àti rí gbogbo prediction àwọn pastor kan, àti rí gbogbo prediction àwọn mùsùlùmí kan, àwọn àfáà, àwọn imam, àwọn ustaz. Àti ní tọ́pọ̀lọpọ̀ wọn sọ sẹ́yìn. Gbogbo àwọn tí wọ́n sọ pé Ọlọ́run ló rán wọn ní nǹkan kan ń sọ, ojú wo ló yẹ ká fi wò wọ́n? Irú bàbá tó sọ̀rọ̀ tán sìn, ǹjẹ́ yẹ kọ́ ọmọ Yorùbá ó fojú rere wò mọ́ láyé? Jẹ́ ká fojú rere wò. Kí èèyàn ó jẹ́ olórí ẹlẹ́sìn kan nínú ẹ̀sìn méjì, nínú ẹ̀sìn àjòjì méjì tí wọ́n kó wá bá wa, kó dẹ̀ máa kọ̀ndẹ́mù ẹ̀sìn kejì pé wọn ò lè ríire látara tòun. Ẹ dákun, ta làwọn? Kí ló sọ pé ire táwọn rí yẹn ò lè parẹ́ lójú wọn kan tó kí wọ́n tó kú? Kí ló sọ pé ire tí wọ́n rí láàárọ̀ ìtí wọn tọ́dọ̀ sán yẹn, kí ló sọ fún wọn pé ó lè dalẹ̀? Kí ló sọ fún wọn wípé àwọn mùsùlùmí tí wọ́n ń sọ̀rọ̀ ń pa èyí, àwọn kọ́ ni wọ́n ó padà rescue àwọn lọ́jọ́ iwájú? Kí ló dé tá a mú ọ̀rọ̀ ẹ̀sìn báyìí? Ṣé bọ́rọ̀ ẹ̀sìn náà lélẹ́yìí? Ṣeun tó yẹ lásìkò tó bá fẹ́ káyé dára. Ṣeun tó yẹ lásìkò tó bá fẹ́ káyé dára. Ìgbìyànjú ló nílò, má gbàgbé àdúrà. Ṣeun tó yẹ lásìkò tó bá fẹ́ káyé dára. Sayyidina Umar radiyallahu ta'ala anhu, ó wọ mọ́sálásí lórúkọ kan, ó bá àwọn ọ̀dọ́ lóru, ó kálukú ń bẹ lọ́hùn, àwọn kan yan náfìlà, àwọn kan ka Qur'an, àwọn kan pariwo Ọlọ́hun. Inú pírẹsidẹ̀ntì mùsùlùmí dùn, ó jókòó tì wọ́n, ó jókòó díẹ̀ tàn tó ń ka Qur'an, ó ṣàjókòó tì kọ̀ọ̀kan wọn. Ìgbà tásùbà tó, Umaru kírun, ó jáde lọ, ó wá dẹ̀yìn àìlà, ẹ̀yìn zuhur, lẹ́yìn bí aago kan ọ̀sán, Umaru bá tún dénú mọ́sálásí, ló bá tún bá gbogbo wọn lórí ya Allah, ya Allah, ya Allah. Umaru lẹ́yìn ẹ̀sọ́ mi ẹ̀ bá ń wá bílálà wá ń bí ọ̀dà, ó yẹ fín gbogbo wọn jáde. Wọ́n wá lù wọ́n bí ìgbà tí wọ́n ń lu ràkúnmí. Sayyidina Umaru wá ní ẹ dúró kẹ́ tó lọ. Àpè ẹ̀ mọ́ bẹ̀ lọ́hùn, àpè ẹ̀ mọ́ sàdúà, àpè ẹ̀ mọ́ ka Qur'an. Faqad alimtum anna as-samaa la tumtiru dhahaba wala fidda. Níjọ́ tẹ̀ tí ń bẹ láyé, sẹ́ẹ̀rí kẹ́ ẹ sàdúà, kẹ́ ẹ wá rí góòdì kọ́ máa rọ̀bọ́ láti sánmọ̀, sẹ́ẹ̀rí kí sílífà ọmọ jábọ́ láti sánmọ̀, kò pọ́síbù. Ẹ ń láti struggle, ẹ ń láti gbìyànjú. Àdúrà tẹ́ ẹ bá ṣe lórí iṣẹ́ tẹ́ ẹ bá ṣe, ibẹ̀ ni ó gbà sí. Èṣù sọ fún ànábì Jésù, ó ní rẹ Jésù, fò látorí òkè kó jábọ́ sílẹ̀. Asá ti pàṣẹ fún àwọn áńgẹ́lì pé wọ́n fi ìyẹ́ gbé ọ, ò ní lè fẹsẹ̀ gún òkúta. Kí ni Jésù sọ fún wọn? Ó ní àti kọ lákọsílẹ̀ pé ìwọ má ṣe dán Ọlọ́run rẹ wò. Àìmọye àdúrà tí ò possible tọmọ Nàìjíríà ń ṣe, àìmọye miracle tí ò lè work tọmọ Nàìjíríà ń retí.
eléyìí ló fa orílẹ̀-èdè Nàìjíríà ló fà wá sẹ́yìn. Ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà kí ló dé? Àdúrà 100% wàláì kò gbéyàn débi kankan. Àdúrà 40 ọjọ́, àdúrà oṣù 2, àdúrà oṣù 4, ò níṣẹ́ tó ṣe láyé ni. Ará Mẹ́kà gan ò ṣàdúrà tó báyìí, Ísírẹ́lì ò ṣàdúrà tó báyìí. Wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe, wọ́n dẹ̀ dúró lórí nǹkan tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́. Ó mọ̀ ni sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ Medina àti Mẹ́kà ní Saudi ń jẹ ni. Rárá, wọ́n ní oil, epo tí wọ́n fi ń mèkì owó ń bẹ, wọ́n ní gold, wọ́n ní diamond àti àwọn nǹkan ọrọ̀ ajé mi tí Ọlọ́run ò ṣe fórílẹ̀-èdè mi lágbàáyé. Ilẹ̀ Jerusalem so lérò pàdùà ni wọ́n ń jẹ ni. Rárá, ọ̀kan nínú orílẹ̀-èdè agriculture tó tóbi jù lágbàáyé, ọ̀kan nínú ẹ̀ ní Jerusalem. Ọ̀kan nínú orílẹ̀-èdè when it come to medical, tá a bá ní ká sọ̀rọ̀ oògùn ìwòsàn, ọ̀kan nínú orílẹ̀-èdè tó gba number 1 lágbàáyé ni wọ́n. Tó o bá wá ní ìgbìyànjú kọ́, kí ló dé? Ètò bọ́ọ̀lù àgbáyé, kí ló dé tó jẹ́ pé ilẹ̀ Saudi àti Jerusalem wọ́n á gba World Cup rí? Ẹ̀bá wọn méjèèjì náà lè gbà pé Ọlọ́run bẹ lọ́dọ̀ wọn nítorí pé kíni àwọn yẹn ò nídìí yẹn. Wọ́n struggle pé lórí bílù àwọn ó ṣe dáa ni. Ìstruggle wọn lórí bọ́ọ̀lù ni ò tí ì tó. Níjọ́ wọ́n bá struggle débẹ̀, àwọn náà gbapò kíní. Ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ọjọ́ wo lẹ tó fẹ́ gbọ́n? Pásítọ̀ ń sọ yìí pé kí wọ́n ra handkerchief anointing kó ra ní 500,000 naira. Òun dẹ̀ ń jáde lọ, àwọn sójà ní ẹ̀ tẹ̀lé yìí o. Àáfàá ń sọ fún ọ pé àǹtú kan bẹ tó o bá mú kò sí aburú tí ó tẹ̀lé ọ láyé. Òun sì ń kọjá lọ, wá dúró sójà tó tẹ̀lé o. Kí ló dé tóun ò lo anointing tó jẹ́ pé wọ́n ló tì sẹ́nu ìjà ẹ̀kọ́? Ẹ jẹ́ ọ̀rọ̀ onú dáadáa. Ẹ wo Nàìjíríà, ẹ compare Nàìjíríà pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan lágbàáyé. Lápèjúwe, ẹ já compare rẹ̀ pẹ̀lú China. Látìgbà tí oil boom Nàìjíríà ti dé láti 70, Nàìjíríà yàtọ̀, owó dé, iṣẹ́ dé, gbogbo nǹkan lọ létò lẹ́ẹ̀kan náà ni gbogbo nǹkan kan change. Gbogbo early 70 olùsìn ní China wà o. China ò ní nǹkan kan o. Nínú orílẹ̀-èdè táyé ò recognize pẹ́ẹ̀pẹ́ nínú ẹ̀ ni wọ́n wà. Ẹ̀kan náà ni gbogbo ẹ̀ kan yípo. Lọ́nà wo? Gbogbo àwọn ọ̀dọ́ China ń lò wọ́n fún sẹ́ni, wọ́n lò wọ́n fàdúà. Àdìsá Nábì ní inna Allaha ma'a hukumatil adila walau kanatil kafira. Èmi Ọlọ́run ó máa sọ́pọ́ọ̀tì ìjọba tó bá wà just, ìjọba tí bá ń ṣe déédéé, kódà bó jẹ́ ìjọba kèfèrí. Ẹ wo àwọn China lápèjúwe, ẹ wò gbà tí China bẹ̀rẹ̀, ẹ wò bí táwa bá dé. Àwọn ọ̀dọ́ China by the time tójò bá ń rọ̀ ní China, gbogbo àwọn ọ̀dọ́ wọn wọ́n fọ́n sí orí field ni, wọ́n kálukú ọmọ lọ dáko. Bójò bá ń rọ̀ Nàìjíríà, àwọn ọ̀dọ́ tiyín obìnrin tí wọ́n bá sùn ni wọ́n máa bá kiri. Ẹ wò lára nǹkan tó wà ń bẹ̀, by the time tí orílẹ̀-èdè China early 70, early 80 tí China bẹ̀rẹ̀ sí build àwọn company ńláńlá, industry ńláńlá, orílẹ̀-èdè Nàìjíríà àwa ń kọ́ church ńláńlá, à ń kọ́ mọ́sálásí ńláńlá. Ẹ wá wò, ó wá dé level kan, China ń san tax, owó orí fún ìjọba wọn kíjọba ó lè gòkè látara company ńláńlá tí wọ́n ní. Àwọn ọmọ Nàìjíríà ò ní owó orí tá a san fún ìjọba wa o. Ìdá 10 là ń san o. Zakat là ń wá kiri o. Bó o ló ṣe fẹ́ jọra wọn? Ẹ jẹ́ n tún fún yín lápèjúwe mi. By the time tí àwọn China tán employ àwọn youth wọn lórí pé ẹ gbọ́dọ̀ sùn, ẹ gbọ́dọ̀ wo, àwọn ọ̀dọ́ Nàìjíríà ń bẹ ní churches tán ṣàìsùn, wọ́n ń bẹ ń sọ òru, wọ́n ń bẹ ní sọ̀ọ̀sán, wọ́n ń bẹ ní tàájúdù. Ẹ máa kánù tó kúrò níbẹ̀. Ọlọ́run kó bá ní ṣe dáadáa fún bàbá náà. Ó ní mọ́sálásí tẹ́ ẹ̀kọ́ ń kánù yìí ti pọ̀ jù. Ó ní ẹ change majority rẹ̀ sọ di school káwọn ọmọ yín ó kẹ́kọ̀ọ́. Kí láǹfààní mọ́sálásí tẹ́ ẹ̀kọ́ jọ táwọn ọmọ yín ò lẹ́kọ̀ọ́? Àwọn ọmọ yín tí ò lẹ́kọ̀ọ́ ni wọ́n padà corrupt mọ́sálásí yẹn lọ́jọ́ ọ̀la. Ẹ wo China, ẹ wo Nàìjíríà, ẹ wo bí tá à ń bá ọ̀rọ̀ bọ̀. By the time tí China wá ti di orílẹ̀-èdè agbára àgbáyé tó lè yá any country lówó lágbàáyé, Nàìjíríà wá di orílẹ̀-èdè tí ń yáwó kiri àgbáyé. Ìyẹn tún wá kéré. By the time tí China táwọn ti ń lọ ní òṣùpá, tí wọ́n ti ń lọ sínú moon, Nàìjíríà wà níbi àti ń gbára ayé lójú kan. By the time tí China ti ń challenge America pé inú alágbára ayé àwa ni, àmì alágbára ayé nù àwa àtìyín, Nàìjíríà ń bẹ níbi tí Boko Haram ti ń challenge wa. By the time tí China táwọn ti ń launch 5G technology, Nàìjíríà ń bẹ lórí pé a sì ń ra fóònù China kiri, a kú lójú kan náà. Àfa níbi ìjì dín lábìjà dín kò lòmójì dín. Ẹ dákun torí Ọlọ́run, ẹ dákun torí Ọlọ́run, gbogbo ọmọ Yorùbá ọlọ́pọlọ,
ẹ dákun ẹ wo ohun tí àáfàá yìí sọ. Àáfàá ńlá náà ní nílẹ̀ Yorùbá, gbogbo yín lẹ mọ̀ o, mi ò nílò àti dárúkọ ẹ̀ fún yín tọ́rẹ́ ẹ̀ mọ́. Ẹ dákun torí Ọlọ́run, tí gbogbo wa bá ní irú làákàyè tí àáfàá yìí gbà sí sọ̀rọ̀, ẹ dákun kí ni ó mọ̀ díjà lẹ̀ láàrin wa. Ẹ dákun kí ni ó mọ̀ díjà lẹ̀ tó fi wá jẹ́ wípé àti ẹ̀fẹ́ gbọ́ nǹkan kan mọ́ nípa ẹ̀sìn tàbáláyé yẹn. Ẹni tó ṣe ń kọ́ kìrìsìtẹ́nì tó ń kọ̀ndẹ́mù mùsùlùmí, tó lẹ́wà àti ẹ̀wà gbọ́rọ̀ ẹlẹ́sìn àbáláyé lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ẹ̀sìn àbáláyé yìí dẹ̀ ni ọ̀gá gbogbo wọn. Ẹ̀sìn àjòjì ní ẹ̀sìn méjèèjì, àti kìrìsìtẹ́nìtì ni o àti àwọn mùsùlùmí ni o. Ẹ̀sìn àjòjì ní méjèèjì. Ẹ lè fi ẹ̀sìn àjòjì yìí balẹ̀ ayé wa jẹ́, ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run tún fún àwọn èèyàn kọ̀ọ̀kan ní làákàyè pẹ̀lú ohun tí àáfàá yìí sọ. Ìrun sáà ẹlòmíì lè kú sínú chọ́ọ̀chì, ẹlòmíì lè kú sínú mọ́sálásí nítorí pé ó ń gbàdúrà sọ́lọ́run. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin diaspora, ṣé mọ́sálásí àbí chọ́ọ̀chì lẹ ń lọ gbàgbé ara yín sí lórí àdúrà bẹ́yẹn ni ẹ̀ ń rí jẹ, lẹ̀ ń rí mu, lẹ̀ ń fi nǹkan kan ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí yín lé? Ṣé bá ṣe pé gbogbo àdúrà àgbàkú fẹ́ ní mọ́sálásí, àdúrà àgbàkú ní chọ́ọ̀chì lẹ́sẹ̀ mẹ́yẹn, ṣé ráyè ṣiṣẹ́ tẹ́ ẹ fi ń jẹ, tẹ́ ẹ fi ń mu, tẹ́ ẹ ń fi ìyókù ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí yín nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ ń fọ́ bí, tẹ́ ẹ ń fara, tẹ́ ẹ ń fọ́ rẹ̀, tẹ́ ẹ ń fún iye kan tọkọ̀ọ̀kan rú yín tó ń sẹ́ndì owó sírú wa yìí? Ṣé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ ká lọ chọ́ọ̀chì látàárọ̀, ká gbàdúrà látàárọ̀ di aago 10 alẹ́ ni, ṣé ńgbà tẹ́ ẹ bá ṣiṣẹ́ kí lẹ ṣe jẹun? Nàìjíríà tó jẹ́ wípé ní síríìtì ẹyọ kan ẹ lè bá 25 churches níbẹ̀, ẹ lè bá 25 mosques níbẹ̀. Kí ló tó lọ́wọ́ gbàdúrà wa? Ọlọ́run látijọ́ tí wọ́n ti ń gbàdúrà pé èèyàn ń gbàdúrà yẹn, níjọ́ wo lẹ ti rí i pé wọ́n ń gbàdúrà góòlù ń jábọ́? Ta lè rí tó gbàdúrà tí owó ń dà lẹ̀ láwọ̀ ọ̀sán máa ń torí pé ó ń gbàdúrà rẹ̀? Common sense ni kíní yìí. Ẹ jẹ́ ká pe ọpọlọ wa wálé. Ẹ má jẹ́ káwọn ẹlẹ́sìn kan tún máa tàn wá jẹ mọ́ níbi tá a bọ́rọ̀ dé yìí. Èmi ò ní kí mùsùlùmí ọmọ ṣe mùsùlùmí mọ́, ọmọ mùsùlùmí nìmi náà. Mi ò lè sọ pé kírísítẹ̀nì ọmọ ṣe kírísítẹ̀nì mọ́. Ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń ṣe pẹ̀lú àìdá, gbogbo ìgbà yẹn náà làwa náà máa sọ àìdá tó wà nínú ayé yín. Gbogbo ohun tí ń rùn bí ìgbẹ́ nígbèsí ayé yín, àwa náà máa fi fáyé rí. A máa fi fáyé rí. Ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní diaspora, Ọlọ́run ní dá yín dá bùkátà yín. Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kẹ́ ẹ jẹ̀bi. Ẹ ní jẹ̀bi láyé yín. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan lánàá. Iná ilé lọmọ ehoro ọ̀yà gbẹ̀yìn. Torí ọpẹ́ o, ọya o, a ní òmìnira nílẹ̀ Yorùbá. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ó pẹ́, ó yá, ó lè yá o, ó lè pẹ́ o. Ṣùgbọ́n a ní tí jẹ́ òmìnira ní ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ sí tó sọ pé kì í ṣe àsìkò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìlà máa ní. Kò sí nǹkan tó sọ pé kì í ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó fi òmìnira tá à ń fẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Kò sí tó sọ bẹ́ẹ̀. Ó wá kù sọ́wọ́ ẹ̀yin diaspora. Torí Ọlọ́run, ẹ kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́. Ẹ dákun, ẹ wo ohun tí wọ́n ń ṣe ní Cuba. Ẹ wo àwọn aláwọ̀ funfun. Ẹ wo ohun tí wọ́n ń dánwò. Ẹ wo ọmọ kékeré yìí. Eyobe. Oyeku Megi. Iwori Megi. Odi Megi. Irosu
méjì. Ọ̀wọ́nrín méjì. Ọ̀bàrà méjì. Ọ̀kànràn méjì. Ẹ wo ọmọ yẹn, ẹ dákun ẹ wo ọmọ yẹn, odù Ifá ló ń kà fún yín yẹn o. Odù Ifá ó ń da Ifá àwa fọwọ́ yí á dẹ̀ sọ odù tó ń tẹ̀ sílẹ̀. Ọmọ òyìnbó aláwọ̀ funfun tí gbogbo wa rí báyà bá rí. Nígbà tí ẹ̀yin bá wá sílé, nígbà tí ẹ fẹ́ wá fi gbogbo ìmọ̀ tẹ́ ẹ ní tí àwọn òyìnbó ń jọ láì tí wọ́n fi ń jẹ́ aṣíwájú wa dèní tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ ọ̀hún. Ìgbà tẹ́ ẹ bá wá fẹ́ ṣe iṣẹ́ yẹn sin orílẹ̀-èdè bàbá yín, ṣé àwọn ọmọ yín ni ó wà ní láǹfààní àti jẹ nínú rẹ̀? Nígbà tó ṣe wípé gbogbo wa láti lajúlẹ̀ sí tá a ti rí ẹni tó pera ẹ̀ ní Yorùbá tó lóun ò think Yorùbá, tá a dẹ̀ ti rí n tó ṣẹlẹ̀ sí, tá a rí n tó ṣẹlẹ̀ sí ìdílé ẹ̀ nítorí pé ó sọ pé òun ò think Yorùbá nítorí pé kò lè dá Yorùbá sọ. Ẹ dákun, níbo kí làwa fẹ́ ṣe tẹ́ ẹ ṣe rò pé Ọlọ́run ó lè ràn wá lọ́wọ́ lórí n tá à ń wá yìí? N tá a lè kọ́kọ́ ṣe ni pé ìmọ̀ ọmọ Yorùbá kọ́kọ́ gbọ́dọ̀ ṣọ̀kan náà. Ara àwọn ọmọ àlè kọ̀ọ̀kan tó jẹ́ wípé bóyá wọ́n kàn tí wọ́n mọ́ Yorùbá lọ́rùn ni. Bóyá ọmọ Yíbò kan ló yan ìyá ẹ̀ lálẹ́ nígbà tó wà nílé ọkọ, nínú ilé ọkọ ẹ̀ ló ti yan lálẹ́. Bóyá wọ́n gbà wọ́n sílé, wọ́n ń bá ìyàwó rẹ̀ sùn, ó wá lóyún, ó ti mọ́kọ lọ́rùn. Irú wọn yẹn náà wà láàrin wa, nínú gbogbo ẹ̀yà nírú yẹn wà. So a lè mọ̀ rí àwọn mọ̀dàrú kọ̀ọ̀kan láàrin wa, ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé àwa tá à ń wá kó dáa, tá a bá ti wà ní ṣọ̀kan tá a dẹ̀ pọ̀, ọ̀rọ̀ táwọn yẹn bá ń sọ tàbí wà tán bá ń kò ní ní mínì sí wa, ọ̀rọ̀ tàbí ìwà wọn ò ní gbé wọn rárá. Tó bá jẹ́ pé irú àwọn tá a bá ń sọ̀rọ̀ bí Yorùbá ó ṣe wà ní ṣọ̀kan báyìí, irú àwọn kọ̀ọ̀kan tán máa ń tẹ àtẹ̀ránṣẹ́ àwọn mẹ́sẹ́gìsì burúkú tán máa ń tẹ̀ ránṣẹ́ yẹn, ká ní àwa tá a lè dánú rò dáadáa, ká la máa ń fún wọn lésì tí ò ní jẹ́ pé tí wọ́n ń bú yẹn ló ń fún wọn lésì ni, ìbá ti dáa jù. Ẹ rí i pé by now ẹlòmíì ọ̀bá ti lè bú yàn mọ́, torí a ti pariwo ká má bú yàn mọ́, ká má bú yàn mọ́, ká má bú yàn mọ́, ká má bú yàn mọ́ yìí. Ẹ̀yin èèyàn mi, àwọn òyìnbó ready fún wa láti fún wa ní òmìnira o. Àwa la máa ṣiṣẹ́ òmìnira o. Ẹ má jẹ́ kí n tanra yín, ẹ má jẹ́ kí n tàn yín jẹ. Àwọn òyìnbó mọ̀ wípé tá a bá fẹ́ gba òmìnira, tá a bá ti lè rí òmìnira gbà, wọ́n mọ̀ pé ayé àwọn ti bàjẹ́, torí nǹkan àlùmọ́ọ́nì tiwa ó ní wọ́n fi ń gbéra lọ́hùn-ún. So ṣé àwọn òyìnbó máa wá ní a máa pariwo àwọn United Nations, so gbogbo àwọn United Nations kò sẹ́ni kankan tó rí òkú tí ń lọ rẹpẹtẹ tí ń pa táwọn Boko Haram ń pa ní Nàìjíríà tá a fi sọ pé torí ẹ̀ la fi fẹ́ bá wọn ṣe mọ́, ojú wọn fọ́, wọn ò rí yẹn. Àbí ẹ̀mí èèyàn ò ní mínì sáwọn? Ṣé nítorí ẹyọ ẹnìkan wọn lè wéèsì bíi 500 èèyàn nílùú tiwọn? Nítorí èèyàn kan tó bá lásìbì kan wọ́n lè rí 500 èèyàn wà lọ nítorí ẹyọ ẹnìkan. Wọn àwa ń fi oríṣiríṣi hàn wọ́n, àìmọye orí àwọn èèyàn, àìmọye bí wọ́n ṣe ń gé àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń rí, tí wọn ò dẹ̀ rí nǹkan kan tí wọ́n lè ṣe sí. Ẹ rò pé wọn ò kàn déédéé rí nǹkan tán lè ṣe sí ni? Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn náà ọwọ́ àwọn òyìnbó yìí ló ti ń wà. Wọ́n ti mọ̀ pé tí màá wá bá ṣọ̀kan, agbára orílẹ̀-èdè kàtà tí màá wá bá ṣọ̀kan pé kí a dá dúró
kí a tiẹ̀ padà sí regional bá a ṣe ń ṣe ń jọ̀hún wọ́n mọ̀ wípé nítorí bá ti lè mú federal government dá sí ó ti ṣeé ṣe ni àwọn lágbára kankan láti ṣe ń bẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo wàhálà tí wọ́n ń fà ò lè jẹ́ kó rí bẹ́ẹ̀ wàhálà tó ń fà ni pé tá a bá ti achieve irú ẹ̀ ìjẹ àwọn ti tán nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ Yorùbá ni epo wà epo petrol ọ̀nà tí mo mọ̀ tí epo petrol wà ní ilẹ̀ Yorùbá wàláhì Ọlọ́run Elédùmarè ń gbọ́ kì í ṣe 10 places mọ́ tèmi fúnra mi mọ̀ tí wọ́n ti sọ rí tá a dẹ̀ mọ̀ tí wọ́n ti lọ ṣe research ń bẹ̀ tẹ́lẹ̀ sí pé kó wà ń bẹ̀ kì í ṣe 10 nílẹ̀ Yorùbá ẹyọ kan tàwọn ọmọ Niger Delta ńlá gbọ́n láti jọ ìtú ìgbẹ́ yẹn ká tó wá sọ̀rọ̀ mẹ́wàá tiwa àti pé mẹ́wàá tiwa òun náà tá a bá padà wá dáwọ́lé tá a ní refinery tiwa ṣebí àwa ara wa la máa ṣáf ní Yorùbá speaking state àfi àwọn tí ò bá ní tí a fẹ́ máa ta epo fún ló máa kù ẹ̀yin èèyàn mo bọ̀ ẹ mọ̀mọ̀ jẹ́ ká gbójúlé àwọn òyìnbó àmọ́ tí fìtà àwọn òyìnbó ṣe fìtà àwọn òyìnbó ṣe wọn ò mọ̀ rí nǹkan kan gbèsè fún wa lórí ọ̀rọ̀ òmìnira tá a la fẹ́ gbà wọn ò mọ̀ rí nǹkan kan ṣe fún wa ìyẹn ni mo ṣe ní àsìkò tó wà yìí kì í sàsìkò tá a lè máa fi bú olóṣèlú mọ́ torí pé àwa ara wa ló máa wà lórí oyè báyìí kì í ṣe àsìkò yìí ẹni yìí àti bú wọn Ọlọ́run ti gbé wọn débi tí wọ́n fẹ́ dé Yorùbá dẹ̀ ní bí afẹ́fẹ́ bá légi tí ò bá ṣe bá fẹ́ bá wógi tí ò bá ṣe wó afẹ́fẹ́ padà lẹ́yìn igi ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni táyé dójúlé kọ́ táyé bá dójúlé yẹn wọ́n fẹ́ lé wọnú sàárè ni àdójúlé yẹn ni mo fẹ́ ká mú kú ń bẹ̀ ẹ bá àwọn èèyàn wa kọ̀ọ̀kan sọ̀rọ̀ mo tún sọ bẹ́ẹ̀ náà lánàá o ẹ bá àwọn èèyàn wa kan sọ̀rọ̀ tí wọ́n fẹ́ kọjú agan sí ìjọba tí ó wáyé tí ààfin ní àlàáfíà àti béèrè nǹkan tá a fẹ́ nínú ìrọ̀rùn mọ́ agídí tá a fi ṣe ní last time kí ló bí ẹ dákun gbogbo àwọn ọmọ tí wọ́n ní kí wọ́n lọ kílèmù ńjọ́ sí ọ̀pọ̀lọpọ̀ kúnnú ọgbà ẹ̀wọ̀n báyìí mo fi Ọlọ́run Elédùmarè búra ọ̀pọ̀lọpọ̀ kúnnú ọgbà ẹ̀wọ̀n báyìí tẹ́lẹ̀ kankan ti ẹ̀dá sọ̀rọ̀ wọn mọ́ now tó bá wá rí bẹ́ẹ̀ tá a mọ̀ pé agbára wa ò lè ká bájọba jà ẹ wo ọdún táwọn Biafra ti ń bájọba jà ẹ wo iye ẹ̀mí tí wọ́n ti run láàrin ara wọn nínú àwọn ọmọ ìyá wọn ẹ wo iye dúkìá táwọn Biafra ti bàjẹ́ ṣé bẹ́ẹ̀ làwa Yorùbá lè ba nǹkan ní wa jẹ́ nítorí pà ń wá orílẹ̀-èdè Yorùbá ni ṣé bẹ́ẹ̀ làwa lè para wa nípakúpa nítorí pà ń wá orílẹ̀-èdè Yorùbá ni Yorùbá tí ò lè dá ẹdìẹ pa so tó bá wá jẹ́ wípé a mọ̀ pé a lè para wa ó túmọ̀ sí pé a ti gbà pé a lè confront federal government nìyẹn tó federal government tá a tó ń sọ ń jọun tàjòjì ni ṣùgbọ́n èyí tí ń bọ̀ tá a fẹ́ tẹ́wọ́ gbà yìí federal government tiwantiwa ni àdèmọ iṣẹ́ tí Ọlọ́run rán ẹni yẹn láti wá sí kí ló tà ń preempt ẹ̀ a bá rò pé ká máa condemn ẹ̀ ń sìn ló tún lè mú kínú ẹ̀ yọ sí wa ló lè mú kó náà gbégbèsè pé òkè bó bá tiẹ̀ jẹ́ regional gbogbo iṣẹ́ táwọn bá lè ṣe lórí ẹ̀ káwọn ó ṣe Aṣíwájú Bọ́lá Ahmed ti débi tí ń lọ èèyàn ò lè lọ ju ibi tó dé yẹn tí wọ́n fẹ́ sọ ara yẹn èèyàn ò lè lọ kọjá abẹ yẹn ní Nàìjíríà nígbà tí èèpọ̀ fẹ́ lọ gọ́fà Amẹ́ríkà tàbí fẹ́ lọ gọ́fà àwọn Germany the highest place téèyàn lè lọ l'Aṣíwájú ti lọ yẹn èyí àjẹ́ àfilẹ̀ fàyà rẹ̀ kágbà pé Ọlọ́run ló nífẹ̀ẹ́ sí Ọlọ́run ló gbé débi tó dé yẹn. àwọn táwọn lọ́dọ̀ àwọn òyìnbó yìí bóyá ni wọ́n lè fún wa tọ́ra wọn ni wọ́n ń bẹnẹfìtì nínú tó ń ṣẹlẹ̀ yìí tí àdánwò fi ń bá orílẹ̀-èdè yìí tọkàn tí wá fi ń sí pé àfẹ́ jára wọn mọ́ àwọn òyìnbó tá ń wá
Yorùbá nation lọ́wọ́ wọn àwọn náà ni wọ́n ń dá a lẹ̀. Ṣé ní ìlú òyìnbó wọ́n lè pààyàn tó bí àwọn Boko Haram ṣe pààyàn tí wọ́n dẹ̀ tún gbé sórí íńtánẹ́ẹ̀tì yẹn wọ́n lè pààyàn tó bẹ́ẹ̀ káwọn tó wá kàn sí? Ṣé wọ́n lè pààyàn tó bẹ́ẹ̀ yẹn nílùú òyìnbó káwọn tó wá kàn sí? Àbí òyìnbó máa lójú àwọn fọ́ lórí íńtánẹ́ẹ̀tì wọn ò rí bí wọ́n ṣe ń kun àwọn èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ò rí bí wọ́n ṣe ń gé àwọn èèyàn? Ṣé wọ́n láwọn ò rí? Ṣé wọ́n máa ní ìyẹn náà ò tí ì tó fún wa láti dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni? Ṣé wọ́n máa ní sẹ́ẹ̀sì àwọn òsọ fáwọn pé ok tá a bá pín wọn lọ́tọ̀ọ̀tọ̀ irú eléyìí lè mọ wáyé mọ́ torí kálukú mọ bí ó ṣe handle àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ẹ wo tí ìyá kan sọ. As far as I'm concerned, since we met you people 500 years ago, look at us. We've given everything. You are still taking. It's true. I mean, where will the whole Western world be without Africa? Our cocoa, our timber, our gold, our diamonds, our platinum, our whatever. Everything you are is us. Ẹ dákun ẹ wo ohun tí woman yẹn sọ. Bí ìgbà tá à ń tanra wa jẹ ni tá a bá sọ pé àwọn òyìnbó kan ni ó padà fún wa ní òmìnira tá à ń wá. Nígbà tá a ti wá pariwo wọn tá a ti mọ̀ wọ́n ní number one enemy gangan ń sìn. Ṣé kò yẹ ká ronú ọ̀nà míì ni? Ṣé kò yẹ ká ronú ọ̀nà míì ni? Ní orílẹ̀-èdè ta ni ò mọ̀ wípé tá a bá dá dúró tí ẹnìkọ̀ọ̀kan dá dúró ó máa reduce crime tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ta ni ò mọ̀? Kò sẹ́ni tí ò mọ̀. Kò sí ẹni tí ò mọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá bá ní ojú agan náà láti gbé ìjà láàmú báyàn jà. Ìjà láàmú jà á tún máa bá tọmọ wá tó ti dórí oyè sìn á tún máa fèsì ẹni tá máa bú tá tún máa ṣe gbogbo ẹ̀. Ọ̀rẹ́ wa obìnrin tá à ń bá sùn tí ń só ni o tí òbí ní ń bí yẹn o obìnrin tó ń bá sùn tí wá ń só tí òbí ní ń bí yẹn o. So ẹgbọ́n nǹkan tí woman yẹn sọ ẹgbọ́n tí woman yẹn sọ ọdún wo la tó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ wò ó ní láti 50 years gbogbo nǹkan ní wa ní láti gbà tán ètò sì tó kù náà wọ́n fẹ́ gbà torí ìdí èyí ẹ̀yin ọmọ mi Yorùbá mo bẹ̀ yín ní tí mo fẹ́ máa preach ìṣọ̀kan ní báyìí èdè bá mi bẹ̀ torí pé ẹ̀yin lè máa ń bá wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ń pè mí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ míì náà ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká preach ìfẹ́ ká preach bí ọmọ Yorùbá ó ṣe di ọ̀kan ká dẹ̀ máa fi àwọn nǹkan tó ń fi ìyà tán fi ń jẹ wá ká máa fi hàn ara wa pé ẹ wò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èmi ti rí rí ẹlòmíì lè mọ́ ti rí rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lòmíì ti rí rí èmi lè mọ́ ti rí rí á láti jẹ́ káwọn èèyàn wà convinced pé reason rèé tí a fi fẹ́ dá dúró a gbọ́dọ̀ jẹ́ kán rí reason tí a fi fẹ́ dá dúró àwa ní right kankan láti force ẹnì kankan ṣé bẹ́ẹ̀ ti force àwọn èèyàn ń bo ló já sí ẹ dákun gbogbo àwọn tẹ́ ń force tẹ́ ń ṣépè fún tẹ́ ń bú tẹ́ ń ṣe gbogbo ibo ló já sí tá a bá wá ti lo agídí èébú èpè tí ò ṣiṣẹ́ ẹ ṣe jẹ́ ká lo sùúrù náà wò náà wọ́n ní pẹ̀lú sùúrù wọ́n ní tá a bá gbé òkúta síná wọ́n ní yóò jìnnà Yorùbá ló sọ bẹ́ẹ̀ ìyẹn ni mo ṣe sọ fún yín lánàá pé ẹni tí ò bá lè yọ tẹ̀lé èèrà bí èèrà ṣe máa ń yọ yẹn ẹni tí ò bá ti lè máa yọ tẹ̀lé kọ́mọ̀ síwájú ẹ̀kọ́ sá máa tẹ̀lé lọ kò lè dúró dọ́lọ́run o kò lè dúró dọ́lọ́run o torí mò ń bọ̀ wá Ọlọ́run àwọn Yorùbá náà sọ bẹ́ẹ̀ kò yá lógún ọdún o kò yá lógún ọdún o so ó túmọ̀ sí pé ẹni tí ò bá ti lè yọ tẹ̀lé èèrà yẹn kò lè dúró dọ́lọ́run torí gbà tó bá wọ Ọlọ́run ni ó ṣe nǹkan kò sí nǹkan kan tá a lè ṣe gbà tó bá wọ Ọlọ́run ni tí ẹ̀yin èèyàn mi mo bẹ̀ yín ojú òní tì wá ẹ dákun àní fojú sunkún ara wa ìgbà tí òmìnira táwọn wá máa dé wọn nífẹ̀ẹ́ nìkan kan wá ṣàwátì gbogbo àwọn ọmọ wa ni wọ́n rọ̀wọ́ mú ní òmìnira ọ̀hún
òmìnira sì ń ká fọgbọ́n béèrè ni, ọgbọ́n ni ká fi máa béèrè. Ọgbọ́n yẹn tí mo dẹ̀ fẹ́ ká kọ́kọ́ lo ọgbọ́n sí náà ni pé bí màá wa Yorùbá ò sì ṣọ̀kan náà tá màá lè bára wa sọ̀rọ̀ pé ọ̀rẹ́ wa tó bá jẹ́ pé òmìnira wa la wà irú tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ táwọn náà wọ́n máa rí tí wọ́n máa rí rísìn fún wa láti ní òmìnira. Ẹ lè fọ́ọ̀sì ẹnìkankan, ẹ lè fọ́ọ̀sì ẹnìkankan. Gbogbo ẹ̀yin tí ẹ bínú sí mi, mo ti bẹ̀ yín last time pé gbogbo ẹni tó bá bínú sí mi kó foríjì mí nítorí pé mo ti sọ rísìn mi fún yín, ẹ̀yin náà dẹ̀ ti rí. Mo fi àlùkùránì búra fún yín pé tó bá jẹ́ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún mi ní 1 naira rí. Mo fi àlùkùránì búra fún yín pé for the last 15 years mo sọ fún yín pé tí n bá rí tèmi àti Aṣíwájú bá fojú kan ara wa báyìí for the past 15 years mo ní kí Ọlọ́run kí àlùkùránì ò fìyà jẹ mí, mo sọ bẹ́ẹ̀ fún yín, ọmọ mùsùlùmí ni mí náà, mi ní rísìn láti ṣe bẹ́ẹ̀. Mi ò fẹ́ kẹ́ ẹ rí mi bí ẹni pé olóṣèlú ló lò mí, olóṣèlú kọ́ ló lò mí. À ń ro nǹkan yẹn jura wa lọ ni. Nísìnyí kò easy fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sìn kó ní àwọn Yorùbá nation ọ̀tá òun ni wọ́n jẹ́, wọn campaign fóun, wọn dìbò fóun, kò possible mọ́. So tí gbogbo wa bá wá parapọ̀ ń sìn tá a bá ń béèrè ń tá a fẹ́ lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ rí wa bí ẹni tí ò ṣe tiwọn. Already Yorùbá nation ti kọ́kọ́ achieve yẹn náà. So tẹ́ bá rí mi bí ọ̀tá ẹ má rí mi bí ọ̀tá, mi kì í ṣe ọ̀tá anybody. Kò dẹ̀ sí iye millions tí èèyàn lè kó fún mi, wàláì kò sí iye millions tí èèyàn lè kó fún mi tí ó change mind mi. Ibi tí mo bá lé ayé mi dé yìí mi ò kì í sọmọ kékeré mọ́. Oríṣiríṣi àwọn èèyàn ló ti fẹjọ́ mi sùn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti sọ oríṣiríṣi. Mi kì í ṣọ̀tá yín. Mi plan against Yorùbá nation, mi ò lè plan against Yorùbá nation láéláé torí pé mo mọ̀ pé tí ó yẹ mí tí ó yẹ ọmọ mi ni. Now bẹ́yìn náà bá wá rò tó bá jẹ́ pé à ń rò ní àròjinlẹ̀, ẹ mọ̀ wípé àsìkò tí election fẹ́ dé tí mo lè rówó gbà gan lọ́wọ́ àwọn olóṣèlú, àsìkò yẹn lèmi bẹ̀rẹ̀ Yorùbá nation. Ìgbà wo wá ni mo wá fẹ́ rówó gbà sí? Ìgbà tá a ní setback ní December tó jẹ́ pé gbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ jáde tán pátápátá, bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ mo ti sọ fún atẹ́lẹ̀ pé ẹjẹ́ á fi ẹsẹ̀ ẹ̀yìn délé pé torí pé n tá ń wá yìí àmọ́jọ́ tí ó tẹ̀ wá lọ́wọ́. Bí ìyẹn bá kàn bá mi sọ̀tá bí ìgbà tí èèyàn ò ro ọ̀rọ̀ yẹn dáadáa ni, ẹ̀yìn ìdí àti bá mi sọ̀tá. Mo ti ní àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ti bú mi, wọ́n ti ṣépè fún mi ní gbogbo ìgbà yẹn tá a jẹ́ best of friends nsìn nítorí pé wọ́n reason along pẹ̀lú mi. Gbogbo ohun tí wọ́n believe pé mo gbà mi ò gbà. Gbogbo yín rẹ̀ mọ̀ nígbà tí ẹnìkan jáde, mi fẹ́ dárúkọ mọ́ nsìn, tẹ́nìkan jáde tó ní káàtì mo gbà lọ́wọ́ Tinubu nìyẹn. Gbogbo yín lẹ wà láyé ńgbà yẹn. Káàyè dẹ̀ ní àfitẹ́ ìbà parọ́ ló kù, ẹ ti rí láìmọye ìgbà pẹ̀lú mi lórí fídíò tí mò ń ṣe fún yín. Síbẹ̀síbẹ̀ àwọn kan tó ń bú mi lórí ẹ̀dìṣẹ́. Wàláì tàláì súnmọ́bi láì làsíláwà. Mọ́tò yẹn mo ń lọ Ògbómọ̀ṣọ́ ló yọnu sójú ọ̀nà. Mo pátì síbẹ̀ ni láti bí 6-7 days ago. Mo fi Ọlọ́run Elédùmarè búra. Tí n bá parọ́ fẹ́lẹ́ dà yín kó jẹ mí níyà. Láti ìjọ́ yẹn mi ò tiẹ̀ tí ìrówó tí mo fẹ́ fi tó rẹ̀ wálé gan. Torí mo fẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ jẹ́ pé àwọn mẹkáníìkì mi yọ wá ṣe ẹ́ńjìn yẹn. So tí n bá wá rówó, tí n bá wá gbowó lọ́wọ́ ẹnìkan, so ìyà màá dẹ̀ máa wá jẹ irú ìyà yẹn láti ibi ijọ́ méje yẹn sìn cab ni mò ń gbé káàkiri. Mi ò fi lè tọrọ owó o, mi ò fi lè tọrọ owó lọ anybody o. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí n bá gbowó lọ ẹnìkan
kò yẹ kó lè báyìí fún mi náà, kò yẹ kí n mọ at least ó yẹ kẹ́ ti rí mọ́tò méjì mẹ́ta. Irú mi bá fẹ́ gba owó lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, irú mi ò ní gba 10 million kí n pé mo gbowó lémi nìkan, mi ní gba 10 million kí n rí bí pé mo gbowó lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà. Àwọn èèyàn tó tẹ̀lé olóṣèlú ní ìmọ̀ iye tẹ́lò mí rí ni. Àwọn èèyàn wa nìkan ni mò ń sọ, àwọn tíátà kan ni mò ń sọ, gbogbo àwọn èèyàn míì náà níta, àwọn profession míì tí wọ́n tẹ̀lé olóṣèlú. Ṣé wọ́n parí òṣèlú àti ìrẹ̀ tó lọ kọ́lé ni àti ìrẹ̀ tó lọ ra mọ́tò tuntun ni? So mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Ìdílé mo dẹ̀ fi sọ pé ìwọ tó bá bìrì nígbàgbọ́ pé mo gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ṣé pé kò wá ní ṣùgbọ́n tó bá ṣe pé mi ò gbà ó bó ṣe ní kó rí fún mi yẹn kọ́lọ́hún jẹ́ orí bẹ́ẹ̀ fún wa tọmọ ẹ̀. Èmi ò gbowó lọ́wọ́ ẹni kankan o, ṣùgbọ́n ìṣọ̀kan ọmọ Yorùbá jẹ mí lógún. Kí ọmọ Yorùbá ó dá wà lọ́jọ́ iwájú ó jẹ mí lógún gan-an. Torí ìyà tèmi ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò bẹ́ lọ́hùn káwọn ọmọ tí mo bí sáyé ó jẹ́. Àwọn Yorùbá sọ pé ayé tí ẹṣin ò jẹ, wọ́n ní ìrùdí ẹ̀bọ bá ní sùúrù yóò jẹ́ ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Bí ọba wa dáa, kí ni ìrùdí fẹ́ jẹ? Kí ni ìrùdí fẹ́ jẹ? Ẹ má rí mi bí ẹni tó ń antagonize pé kárí òmìnira alẹ̀ Yorùbá gbà. Èmi ò sí lára wọn. Mi ò sí lára wọn rárá. Pé lágbájá ti gbowó, tàmọ̀dó ti gbowó, ẹ jẹ́ ká gbé kúrò lọ́rọ̀ wa. Tí èèyàn bá ti lè sọ nǹkan kan contrary sí ń tọ́wà náà tiẹ̀, ó ti lọ gbowó nìyẹn, ó ti dalẹ̀ nìyẹn. Tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹ̀ mọ́ tán ń pè ní ilẹ̀ dídà. Ó mọ̀ pé ilẹ̀ ni wọ́n ń dà lọ́wọ́lọ́wọ́. Nígbà tí mi ò dalẹ̀ tó bá ti hàn lẹ́jì mi pé mo dalẹ̀, ìwọ mọ̀ pé wọ́n ń dalẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Nígbà tí wọ́n bá ti ń gbé mi ṣépè lórí n tó nígbàgbọ́ sí pé mo ṣe tí mi ò dẹ̀ ṣe nǹkan náà, ìwọ mọ̀ pé wọ́n ti ń dalẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ṣé òpó ti dalẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn? Gbogbo tí mò ń ṣe náà mo tún ṣe é dì sí. Àìlówó lọ́wọ́ mi bí mo ṣe ní mọ́tò yọnu, mo mọ àwọn nǹkan tí mo sì tún ti gbé ṣe lórí àwọn èèyàn kan lọ́sibítù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tí èsè èèyàn kan, tí èsè méjì, tí èsè mẹ́ta, tí èsè mẹ́rin, tí èsè márùn differently. Mi màámà mú wá sí ojú ìwòran wa ni. Nítorí pé àwọn kan wọ́n lè lè ó tún fẹ́ máa fi yẹn bẹ̀bẹ̀ ká lè fún lówó nìyẹn. Nígbà tí mi ò tí ì mọ̀ yín, ṣé mi ò jẹun ni, ṣé mi ò tọ́mọ mi léwe. Nígbà tí mi ò tí ì mọ ẹnì kankan, ṣé mi ò jẹun, ṣé mi ò bọ́ ọmọ mi, ṣé ẹ̀ rákìsà lọ́rùn mi láti ìgbà tí ẹ ti ń wò mí, ṣé ẹ̀ rákìsà lọ́rùn mi rí ni. So ó mọ ń bà mí lọ́kàn jẹ́ ń gbà mí tá a bá sọ tójú wa ò tó, nítójú wa ò tó yìí náà la sọ tó bà Yorùbá Nation àkọ́kọ́ jẹ́. Mi ò dẹ̀ tún fẹ́ ká fi bẹ̀rẹ̀ another one ni mo ṣe ń pariwo fún yín. Ẹ̀yin èèyàn tẹ́ wà reasonable, ẹ dákun ẹ̀yin náà dá sọ̀rọ̀, ẹ bá wa báwọn èèyàn sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ́jọ́ rí àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ bá wa sọ̀rọ̀. Ẹ bá wa sọ̀rọ̀. A lè má lè gbọ́rọ̀ sẹ́lòmíì lẹ́nu ká gbọ́rọ̀ sẹ́lòmíì lẹ́nu. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà lè ti ṣe dáadáa fún wa sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan tó máa ń bá irú wa kọ̀ọ̀kan sọ̀rọ̀ lè ti ṣe dáadáa sí wa sẹ́yìn. Ẹ jẹ́ kí gbogbo wa jọ pa ẹnu pọ̀, ẹ jẹ́ ká pàtọ̀ pọ̀ sí ojú kan kó lè bá a hò. Ẹ̀yin èèyàn mi, mo tún ní kí n wá bẹ̀ yín lénìí ni lórí ìmọ̀ àwọn Yorùbá kó lè ṣọ̀kan. Gbogbo ẹnikẹ́ni tó bá ti contribute sí kí ìmọ̀ Yorùbá ṣọ̀kan, òun tọ̀hún ò ní parẹ́ láyé tọmọtọmọ. Ìdíbàjẹ́ ò ní bá ìran wọn, àtijẹ àti mú wọn ò ní nira. Gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ nù kí ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan, wọn ò ní wá yín tì. Bó bá ti wulẹ̀ kó le tó láyé, líle yẹn ò ní kàn yín. Bó bá ti wulẹ̀ kó le tó láyé, líle yẹn ò ní kàn ìran yín. Àwọn alálẹ̀ wà ń bẹ, wọ́n rí tí kálukú ṣe.
ẹ ti ẹ̀ mọ̀jẹ̀ a máa bú yàn mọ́ ẹ mọ̀jẹ̀ a máa pè yàn lólè ẹ mọ̀jẹ̀ a máa pè yàn ok ẹ wo nǹkan kí ni wọn sọ sí Sunday Igboho kí ni wọn sọ sí tán ẹ wo dúkìá tí Sunday Igboho fi sílẹ̀ nílé ẹ wo tí Sunday Igboho ní kó tó di pé ó bẹ̀rẹ̀ Yorùbá Nation ṣerú náà Sunday Igboho ló yẹ ká máa pariwo pókówó jẹ ìlú ni wọn bá fún Sunday Igboho ẹ dákun torí Ọlọ́run ìlú ni àbá àdá fún Sunday Igboho tó fi gbogbo ẹ̀mí ara rẹ̀ sílẹ̀ fún ewu àyà ni ní tóògùn lọ́tọ̀ ẹ dákun ìlú ni sí bá bùkán iná ni bàbá odidi professor tó fi iṣẹ́ fọ̀nà fi lé fọ̀nà sílẹ̀ tó lọ jókòó sí Kútọ̀nù nítorí ọ̀rọ̀ Yorùbá Nation pé kí wọ́n má bàa pa sí Nàìjíríà tàbí ilẹ̀ Yorùbá kí la fi sún wọn bí mi ṣé mọ̀ pé ẹlẹ́ran ara làwọn náà ọkàn tiwọn náà mọ̀ sí tẹ́ ẹ bá rántí mo bú ìyá onítìrí níjọ́sí èmi ni mo pera mi padà tí mo tó fi bẹ màmá yẹn kí ni mo dẹ̀rọ ọjọ́ náà lọ́wọ́ ni pé pé èmi náà ò ro ọ̀rọ̀ yẹn tó ó yẹ kí n bá wọn dá sí èébú yẹn pé at least ṣé ìyá onítìrí tí mo rò ní pé ṣé ìyá onítìrí ò tí ì ṣe dáadáa fún wa rí ni wọn ò pé àwọn ti ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn ok àwọn dáadáa yẹn kí ló dé tá a máa bú ńgbà yẹn kí ló dé tá a ṣépè fún sáwọn dáadáa tó ń ṣe ńgbà yẹn tó ń gbowó lọ́wọ́ wa láti ṣe ni so bí along the line bí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó bá jẹ́ mistake àṣetábà búra wa gan àárín ara wa ló yẹ kó jẹ́ kì í sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì ẹ̀yẹ́ wá wo gbogbo tá a ti dálẹ̀ ṣe láàrin ìyá onítìrí àti bàbá wa professor pẹ̀lú Chief Sunday Igboho ewu tá a ti dálẹ̀ báyìí ewu ọ̀tẹ̀ mọ́tàmá kálukú ti ní èèyàn lẹ́yìn àti ń sọ di bí ìjà Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Akíntọ́lá Àjọsí láríwájú ní ìjà tó ṣẹ̀ láàrin Akíntọ́lá àtàwólọ́wọ̀ Àjọsí ó ló tọ́ kó parí ṣùgbọ́n kò parí ó tó ń le sí ni ọ̀rọ̀ ìtànnù Yorùbá bọ̀rọ̀ ó ní ẹlẹ́kùn sunkún alágbàsùn ọ̀dákẹ́ ẹgbani ìlàjà àáṣe ìlàjà fara ayé pẹ̀lú èrò ọ̀run ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á fi ọ̀rọ̀ à ń bú ni à ń ṣe nǹkan kan sílẹ̀ kò pé wa lákọ̀ọ́kọ́ tá a kọ́ dán wo automatically tó bá jẹ́ pé orí ẹ̀ náà la tó dúró sí kò ní pè wá wọ́n bá dijọ́ iwájú tí ọ̀pọ̀lọpọ̀ orú wa bá padà ẹ mọ̀ là á sọ̀rọ̀ o torí pé tó bá ti jẹ́ pé ká máa búra wa ká máa ṣépè fúnra wa yìí náà ni a ṣe believe wá lè rí gbà irú wa mọ̀ pé kò à ní rí gbà kò sí nǹkan kan dáadáa tó lè jáde nínú rúdurùdu torí ìdí èyí mo bẹ̀ wá fún ìfọwọ́sowọ́pọ̀ mo bẹ̀ wá fún ìrẹ̀lẹ̀ ọkàn tí a lè fi wá òmìnira ilẹ̀ Yorùbá ẹ má gbà wípé Ọlọ́run ò lè lo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti fún wa ní òmìnira ara wa ẹ má gbàgbọ́ bẹ́ẹ̀ rárá ẹ kì í sọ Ọlọ́run èmi ò kì í sọ Ọlọ́run nínú mẹ́sẹ̀jì tẹ́nìkan sẹ́ẹ̀dì sí mi ó ní how am I sure pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ó gbà wá nínú wàhálà yìí mo wá ní irú question wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn question yẹn ọwọ́ Ọlọ́run ló ti yẹ kó béèrè kì í sọwọ́ tèmi tá lè mi èmi tí mo wà lọ́sàn tí mi ò tí ì mọ nǹkan tí mo fẹ́ jẹ lálẹ́ mo wà lọ́sàn gbogbo oúnjẹ ló wà nù lé mi rẹ̀ tí ì mọ tí mo fẹ́ jẹ lálẹ́ ṣé mi yẹn ni màá wá sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá dórí ṣùgbọ́n gbogbo nǹkan tí èèyàn bá ń fẹ́ ìyẹn máa ń fi lé Ọlọ́run lọ́wọ́ ni àwa máa bá Ọlọ́run sọ̀rọ̀ àwa máa gbàdúrà fi Ọlọ́run pé Ọlọ́run nǹkan báyìí la fẹ́ láti gun báyìí nǹkan báyìí la fẹ́ láti gun báyìí Ọlọ́run jẹ́ àrígbà paríparí gbogbo rẹ̀ gbogbo ìwọ tó bá jẹ́ pé èrò kí wọ́n dá interim national government sílẹ̀
ló gbé dání, orí ẹ̀ ló burú o. Gbogbo ọ̀tọ̀ bá ti lérò pé kan lọ dá interim national government sílẹ̀ against Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó win ní election, gbàpórí burúkú ti bá ẹnìyẹn o, torí kò sọ̀rọ̀ mbẹ́ o. Èyí ò sínú pé èèyàn ń búyàn, nítorí pé àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba nìyẹn. Gbogbo èpè ládẹ̀ lè ṣẹ́ fún wọn, gbogbo èpè láyé. Ṣé mọ̀ pé àwọn olóṣèlú náà tí wọ́n bá mú àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba, tí wọ́n bá gbé wọn lọ sílé ẹjọ́, wọ́n máa ń pa wọ́n ní death penalty ni. Tí o bá wà bá sì ń bú wọn, àwọn ò tí ì ṣe nǹkan kan, death penalty ni. Tẹ́ bá mú wọn, tẹ́ bá lè charge wọn fún treasonable felony, ìdìtẹ̀gbàjọba, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bá wọn dá sí yẹn o. Ẹnìkan là á kó àìsàn fún o. Ẹ jẹ́ á fi ilẹ̀ fáwọn olórí burúkú tí wọ́n ń pariwo yẹn. Ẹ má jẹ́ káwọn bá wọn dá sí o. Ẹ má jẹ́ káwọn bá wọn dá sí o. Ojú ò ní tiwa o, àní fojú sunkún ara wa o. Ìtàlẹ́ yìí náà á tún mẹ́nu dúró níbí pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di ní ọ̀la. Ṣé rí ní ọ̀la mo fẹ́ màá rìkọ́dù dókítà kan tí mo gbé wá sí orí ètò yìí níjọ́sí, dókítà ìbílẹ̀ tó kàwé ní China. Ẹ mú gbàgbé dókítà yẹn mo ti gbé wá lẹ́ẹ̀mejì rí, tó kọ́ wa ní so many things, tó sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń da ọmọ Yorùbá láàmú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè tí wọ́n ti fẹjọ́ mi sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè àwọn bàbá wa tí mo gbé wá sórí ìkíní yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè Ìbà Gani Adams tí wọ́n ti fẹjọ́ mi sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè pírẹsidẹ́ǹtì àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n ti fẹjọ́ mi sùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè bàbá wa onífá ní Òṣogbo, bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè àwọn yẹn tí wọ́n fẹjọ́ mi sùn. Kí lè ń fẹjọ́ mi sùn sí? Mi ò sínú àwọn tí ó ní ká má débi tá lọ. Mi ò sínú àwọn tó jẹ́ obstacle fún dídé ilẹ̀ lérí ilẹ̀ Yorùbá. Therefore, gbogbo èyí tẹ́ bá ń bínú sí mi, ẹ jẹ́ kí inú yín rọ̀, ní kì í ṣọ̀tá yín o. Nígbà tá a bá wá ń bínú sí ọ̀tá, nígbà tá a bá ń bínú sí ọ̀rẹ́, ìjọ láàtò dojú ìjà kọ ọ̀tá. Gbogbo tá a fi ń bínú síra wa yìí, tó bá jẹ́ pé àwọn ọ̀tá la fi ń bínú sí, ẹ rí i pé ìmọ̀ wa ó ti jọ jù báyìí lọ. Mo bẹ̀ yín, àní fojú sunkún ara wa. Lẹ́yìn òní yìí, èmi ní máa wá, ẹ̀yin ní máa bá. Ọlọ́run Olódùmarè kò ní jẹ́ ká fi ojú sunkún ara wa. Mo tún kí yín kú alẹ́ tí òní. Mo kí yín pé ojú ọ̀fẹ́ ra kù o.